ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wọn ò ṣe wáàsí lájọ wọn ti bẹ̀rẹ̀ ọgọ́rùn ọdún márùn sísìn wọn ò ṣe wáàsí débi jihad rí wọ́n máa kọjá níbi jihad àti sálàfí wa ibò àtàwọn arákí náà a máa káyà jihad àdìsí jihad àwọn àkọjá mẹ́ alimi ọkọ̀ ọmọ nkéwó tó ń kọ́ wọn ní bá ṣe máa tàfà ọkọ̀ ọmọ ṣe máa jagun débi pé Àfọ̀njá kó tó di pé jàbẹ́lẹ̀ láàrin wọn Àfọ̀njá lónú ọmọ ogun alimi rí irú àfa àwòlá alimi àfa alimi sì dé Ọ̀yọ́ ó ṣe wá sí mẹ́wọ̀n ọ̀gbà fún ó dé Ògbómọ̀ṣọ́ ó ṣe wá sí Ìlọrin wọ́n ti gbà fún ló ti ráyè establish téèyàn bá ti ń lérò lẹ́yìn tó wá ń preach jihad irú tí ànábì preach ó lo practical rẹ̀ náà kí ni practical ọmọ ogun wa ẹ̀ ń bá ti lọ́mọ ogun ní mọ́ dé adé àmọ́ nílẹ̀ Yorùbá kò sáfà kan tó ṣe wáàsí débi jihad wáàsí ẹ̀ka lọ́lé kí ẹ lọ́mọ kírun lásán láàmú kíni làmọ́ sí iná làwọn náà bá iná lẹ́yìn ṣe dòbí olónìí ìyẹn lọ́kàn sọ pé ó lè fún yín kẹ́nu yóò kó lẹ́ẹ̀fi jèrè pípọ̀ yín di òṣèlú mùsùlùmí north ó ti unite rí ojúpò unity rẹ̀ wà nílẹ̀ kéèbò tó dé ìgbà kéèbò dé wọ́n sáré dá ojúpò ìjọba tiẹ̀tiẹ̀ ń lò wọ́n gbé sábẹ́ Jama'atu Nasir Islam wọ́n kó gbogbo àwọn ọba ẹjọ́ lábẹ́ sultan padà wọ́n mú sísẹ̀ kan wá wọ́n wá bẹ́ẹ̀dì democracy tí ò ṣe bẹ́ẹ̀dì ilẹ̀ Yorùbá fún mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀dì ẹ̀ lọ́nà tí wọ́n gbà fẹ́ fọ Islam north àwa ń bí Christian lọ gbà á tọ́ra wọ̀ dàdérí àwọn bọ́n ṣe máa darí